dédé àsìkò yìí gbogbo ẹ̀yin mùtúmùwà gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Gbajúmọ̀ pátápátá gbogbo ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ̀yin ẹ̀gbọ́n àti ẹ̀yin àbúrò Adédoyin Kúkọ̀yí lórúkọ tèmi èmi lọmọ olómi méjì ọmọ atẹ̀kọ̀mọ́lẹ́pọ̀kọ̀ ẹ̀kọ́ mímu ìka ìmọ̀ ọmọ aládé mẹ́rìndínlógún bẹ́ẹ̀mi lọmọ àròbí ọmọ àtòrè ètò yín ètò Gbajúmọ̀ òun náà ni mo tún mú wá fún yín lénìí àlejò wà nílé fún wa olólùfẹ́ yín ti wá bá wa lálejò ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ẹbí ní pàápàá àwọn ọmọdé tí wọ́n bá rí àlejò mi lénìí wọ́n á rí ẹ̀rín kan tó jẹ́ pé èmi náà wá wò pé báwo náà ṣe gùn ṣé lóòótọ́ làwọn nǹkan tí mo gbọ́ ń pa wọn mi ìwà bá wọn sọ nǹkan kan mo ní tó bá ti dórí àga yìí ní kọ́ṣẹ́ tó lanu tó bá lanu ẹ̀ bóyá màá sá ni bóyá màá dúró ni ó yá ẹ wá nǹkan fìdílé ẹ jẹ́ a bẹ̀rẹ̀ ètò ní kíákíá ẹ máa retí àlejò mi ìyàlẹ́nu ńlá ni àlejò mi ẹ máa wọlé bọ̀. Mo ní màá sálẹ̀ kò mo fẹ́ sá. Ẹ má sá. Ẹ má sá. Ẹ má dúró. Ẹ káàbọ̀ sí ètò Gbajúmọ̀. Ẹ lẹ ṣe gan. Mo wà very excited. Ṣé mo lè jókòó ṣá? Ẹ̀yin lẹ ní ẹ jókòó. Ẹ ṣé. Ẹ mọ nǹkan tó dé tí mo lanu lẹ̀. Kí ló dé? Bẹ́ẹ̀ ṣe ń wọlé bọ̀ lẹ́ẹ̀kan orí tó ń kọ yẹn yìí náà bá wọn kọ. Dádì Sunny Adé ló kọrin yẹn náà. Ọmọ Adégúnlẹ̀ ni mí. Àwa náà máa lọ sí jump tẹ́lẹ̀. Ṣé lóòótọ́? Èmi mo máa lọ sí jump tẹ́lẹ̀. Lẹ́yìn barracks wa tí wọ́n bí mi lájégúnlẹ̀ àwọn aláyàbí àgbà ni wọ́n máa ń ṣe jump so a máa ń jó. Èyí náà máa kópa nínú ẹ̀ lóríṣiríṣi. Anyhow tí wọ́n bá fi a máa bá wọn ṣe. Ọlọ́run wá tún ṣàánú mi lénìí wá ràn mí lọ́wọ́ láti tukọ̀ ètò yìí dópin. Ẹ káàbọ̀ sórí ètò Gbajúmọ̀. Ẹ ṣé. Inú mi dùn láti gbà yín lálejò. Ọlọ́run inú mi ló dùn jù torí èmi mo ti like yín gan. Gbajúmọ̀ mo máa tóbi ṣe nífẹ̀ẹ́ yín o. Kò ní yé yín kò lè yé yín. Ṣé rí gèlè tẹ́ máa ń wé yìí. Bẹ́ẹ̀ni. Wọ́n máa ń pa mí oníjọ́ kan tẹ́ ń bẹ̀rẹ̀ sí explain bí wọ́n ṣe máa ń wé gèlè ẹni tó máa ń ṣe mo ní ìjọ́ wo ni máa ráyè torí iṣẹ́ tí mo máa ń ṣe lọ́wọ́ ní Johnson yẹn kò ń fún wa láyè àfijọ́ Saturday sometimes Sunday but mo máa ń gbádùn yín gan. Ẹ ṣé mo fẹ́ kẹ́ kí àwọn olólùfẹ́ yín nílé kẹ́dẹ̀ dárúkọ yín. Àwọn olólùfẹ́ mi mò ń kí yín ẹ ṣé o ẹ kú ìfẹ́ tó o bá jẹ́ ẹ̀yin mi ò ní dé stage yìí o orúkọ mi ni Ada Amẹ. Àǹtí Ada. Ẹ má pè mí láǹtì o. Kí ni kí n pè yín? Ada. Ò fi kọ́ mi bẹ́ẹ̀. Ada lórúkọ tèmi. Ẹ má fa àǹtí sí o mi ò fẹ́ mo wà ní labour market mo ṣe jókòó. Irọ́ ni. Ọlọ́run gbọ́ mi ò fẹ́ àǹtí no anything. Ada lórúkọ tèmi tẹ bá fẹ́ pè mí kí n gbádùn ara mi kí n fi fine kan pè mí fine girls. Ẹ̀rín tẹ̀rín igan ń dá mi lọ́rùn lọ́tọ̀. Mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé fún àwọn olólùfẹ́ yín ọmọ ìlú tẹ́ jẹ́ àti pé ibo lẹ dàgbà sí àwọn iléèwé wo lẹ tún lọ. Ada Amẹ lórúkọ tèmi Èkó yìí ni wọ́n bí mi sí ọmọ Àjégúnlẹ̀ ni mí Navy ni dáàdi mi tẹ́lẹ̀ mo lọ sí Army Children's School 4 ní Àjégúnlẹ̀ primary school mi secondary school àkọ́kọ́ tí mo lọ ó wà ní Benue State nítorí ọmọ Benue ni mi bàbá mi Benue ni bàbá mi tribe mi ní Benue State Ìdọ́mà ni Ìdọ́mà ìyá mi kẹdẹ̀rẹ̀ Akwa Ibom ni ìyá mi ọmọ Eket ni ìyá mi mo dẹ̀ ń sọ èdè méjèèjì. Ẹ sọ èdè dáadáa lágbára Ọlọ́run. Ẹ kọ́kọ́ kí wọn náà ẹ kí wọn lédè Ìdọ́mà àti èdè Eket. Acholadam Angmaino Yemleka Dame Ami Ayajeyom Anyala Messi erende o mbo ekami ntenu nkombu fo songidem. Ẹ tó òyìnbó lé àná ló máa túmọ̀ ẹ̀ kí lẹ sọ yẹn ó yá. Mo ń kí wọn ni mo ní èmi ọmọ wọn lélẹ́yìí o Ada lórúkọ mi o mo tún kí àwọn tribe ìyá mi bẹ́ẹ̀ yẹn.
ó yá ẹ máa sọ ń pa léèwé tẹ́ lọ. mo first secondary school mi ní Wesley High School first secondary school mi ní Idoma Community Secondary School Otobi ó wà ní Benue State. Then the second one Wesley High School Otukpo. Ìgbà tí ó wá jẹ́ pé àwọn family mi wọ́n wà lÉkòó, ìgbà tó wá rẹ̀ wọ́n ni ìyá mi wá ní òun ò fẹ́ kọ́ ọmọ òun wà ní ibòmí pé wọ́n gbé mi wá sí Èkó. Mo wá lọ sí Adeolu Secondary School ní Tolu Complex. Àǹtí Ada, òṣèré tíátà wo la mọ̀ yín sí? Ọdún wo lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà? Mo bẹ̀rẹ̀ 21 years ago. Fíìmù àkọ́kọ́ tí mo ṣe òun ni Domitilla. Domitilla ni fíìmù àkọ́kọ́ mi. Zeb Ejiro òun lẹni tó discover mi. Ìgbà tá bẹ̀rẹ̀ tá ṣe Domitilla yẹn, after Domitilla wọ́n á bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ ṣáá díẹ̀. Àkókò dúpẹ́. Àtìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, ṣé eré tẹ́ ti kópa nínú ẹ̀ ṣó ló ń kà ṣá? Mi ò lè kà o. Mi ò lè kà. Èwo ni yìí tẹ́ ẹ ṣe àbí Domitilla yẹn gan ló gbé yín jáde àbí mi wà tẹ́ ẹ ṣe tó jẹ́ pé orúkọ yín wá fi di nǹkan tí ọkùnrin obìnrin fi mọ̀? Ṣé mọ̀ pé ìgbà tá a ṣe Domitilla yẹn ni AIT ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́, so wọ́n fún wa ní hype yẹn lágbára Ọlọ́run. From the very first time iṣẹ́ àkọ́kọ́ tí mo bẹ̀rẹ̀ sí í ṣe ni Ọlọ́run ti fi ṣínà fún mi. But lẹ́yìn yẹn mo ti ṣiṣẹ́, ṣe mọ̀ pé tẹ́lẹ̀ ta máa ń ṣùtù fíìmù àwọn kíní títí di èní o tí wọ́n máa pè mí tí script yẹn bá wà pa mo lè bá wọn ṣe, màá ṣe. So mo wá ṣe phone swap, mo wá ṣe iṣẹ́ kan wọ́n pọ̀ o, mi kàn fẹ́ kí n máa pe kó má jọ ṣe pé then mi kàn fẹ́ dárúkọ ṣá torí èmi náà mo ti ṣeré Yorùbá. Mo ìfẹ́ béèrè náà. Mọ́rádékẹ́ orúkọ producer yẹn obìnrin ni, Yéwándé lórúkọ title film yẹn. Mo ti ṣiṣẹ́ o, ṣe rí iṣẹ́ tí mò ń ṣe ń sìn tó dàbí pé mo wà ń lé mi. Kò ń ṣe pé mi lè ṣe anything jù yẹn torí èmi náà lágbára bí Ọlọ́run ṣe fún mi. Anyone tẹ bá ní ẹ̀kọ́ script tẹ bá fún mi pé kí n kà tí má kà tá bá discuss bẹ́ẹ̀ ṣe fẹ́ ká ṣe àkànmọ́ lágbára Ọlọ́run a máa ṣe, a máa gbé jáde. Ìta tí Ọlọ́run gbé wa sínsìn tó dàbí pé a ṣiṣẹ́ rí òun ni The Johnsons. The Johnsons ni ìgbà tó ti jẹ́ pé family story níṣẹ́ mọ̀ pé gbogbo àwọn wàhálà tó wà ní Nàìjíríà ń sìn a need nǹkan tó máa stress èèyàn. So bá ṣe ń ṣe iṣẹ́ yẹn ó ti pẹ́ díẹ̀ tá ti bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn o. Ó ti tó bí ọdún mélòó? 5 years. Ọdún 5 a ti ń ṣiṣẹ́ yẹn bọ̀ and àwọn èèyàn wá láìkẹ̀ torí àwọn èèyàn wọn ò fẹ́ stress mọ́, wọ́n kàn fẹ́ nǹkan tó àwọn máa ṣe kó máa rẹ́rìn ni kó máa wù nǹkan tó máa jẹ́ kí ọkàn inú àwọn èèyàn máa dùn. Ní Johnsons yẹn wá dàbí pé òun ni iṣẹ́ àkọ́kọ́ àdẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àdẹ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Gbajúmọ̀ lètò, ètò ní gbajúmọ̀. Àǹtí Ada, àwọn olólùfẹ́ yín tí wọ́n máa ń wò yín tínú wọn máa ń dùn nípa iṣẹ́ tẹ̀ ń ṣe, wọ́n láwọn fẹ́ kí yín, àwọn tó fẹ́ kí yín wà, àwọn tó fẹ́ béèrè lọ́wọ́ yín náà àwọn náà wà. Ṣó yá ká sojú abẹ́ǹkò? All right, let's go there. Orúkọ mi ni Comrade Abiodun Ọládọ̀tun Michael. Well, mo like Adame. Ìdí ni pé the way tó fi ń ṣe most of it nínú àwọn English play ni. So ahùn mi láì jẹ́ pé tó bá lè wá sí inú Yorùbá play. Ìyẹn tó bá yẹ púpọ̀ Yorùbá because orúkọ ẹ̀ ṣe wọ́n dàbí pé kì í ṣe Yorùbá. But tó bá lè wá sí Yorùbá play, I think she will be a good star in Yorùbá play. So I love her very much and she should keep it up. Kó tẹ̀síwájú pẹ̀lú tó ń ṣe. So she is a star, I think. So àdúrà mi fún ni pé a máa tẹ̀síwájú nínú ìdáwọ́lé ilé ayé àtò ọ̀nà àdára. Ẹ ṣé. Mo dúpẹ́ gan-an. Ṣé ti gbọ́ àwọn fámílì kí wa tẹ́ ń ṣiṣẹ́ Yorùbá ẹ pè mí kí wọ́n bá yín ṣiṣẹ́ Yorùbá. Kódà tẹ́ bá fẹ́ máa kọ́ mi tí wọ́n máa kọ́ mi wọ́n máa kọ́ mi bíi. Ó wù yín láti ṣe. Ó wù mí gan-an èmi kò ń ṣe pé ọ̀rọ̀ ẹnu kò ń ṣe pé torí pé mo wá síbi Ọlọ́run mọ̀ mi ò lè parọ́. Mo like eré Yorùbá bàjẹ́ láti kékeré ni mo ti ń wò títí di èní. Kódà àwọn stars Yorùbá
èmi bí mo ní list àwọn lovers mi àwọn tí mo nífẹ̀ẹ́ fún ẹ dárúkọ díẹ̀ fún mi náà. number 1 ọdún Dádé a ṣiṣẹ́ kan ní December ìgbà tí mo rí báyìí mo ń jẹun lọ́wọ́ tí mo fò báyìí mo ní mo ti nífẹ̀ẹ́ yín jù ó ní bàbá kan ẹ má bínú iṣẹ́ àkọlà ni mo máa ń má yẹn kí lórúkọ wọn mo máa ń gbàgbé orúkọ wọn tó wọ́n kọlà báyìí ó máa ń ṣeré kọ́mẹ́dì yéèyéèyé ó máa ń pa mí gan Ògògó Uncle Yinka Quadri Baba Suwe boyfriend mi tẹ́lẹ̀ ọkàn mi ní ọkàn mi boyfriend mi ọkàn mi boyfriend mi. mo fẹ́ kó tún sá lẹ́lẹ́kejì. bàbá kan tó jẹ́ ẹ má bínú o mo ti gbàgbé orúkọ wọn tó jẹ́ àbínú yẹn wọ́n lẹ́nu bí ìbọn mo láìkí wọn bàjẹ́ wọ́n pọ̀ ó kàn jẹ́ pé orúkọ yẹn mo ti ń gbàgbé. àwọn obìnrin kan. àwọn obìnrin Ìyábọ̀ Òjó Fúnkẹ́ Akíndélé bébì mi ni mi ò lè pè yẹn ní wọ́n á sí dáa ìyá yẹn ó ní ìyá kan tó máa ń play ìyá ọdún gan wọ́n máa ń wọ glasses wọ́n ṣọ́ra mo like ìyá yẹn àwọn méjì ó ní nǹkan tó ń ṣọ́ra gan mo ti gbàgbé orúkọ wọn mo love lady yẹn bàjẹ́ wọ́n pọ̀. ó yẹ jẹ́ àtúpadà síjú abẹ́. okay. Orúkọ mi ni Faith mo like Adame nínú English film tó máa mo like àwọn English film tó máa ń ṣe so mo máa like kó wá sínú Yorùbá film mo máa like ẹ kí n máa rí àwọn yòókù tó máa ṣe English film bó ṣe máa ń wá sínú Yorùbá film mo máa like ẹ gan. gbogbo àwọn olólùfẹ́ yìí ẹ ṣáà máa bọ̀ ní títa wá tiwantiwa yìí. àwọn producer eré Yorùbá Jámánì ṣé ti gbọ́nsìn ẹ máa pè mí o ṣé nǹkan tẹ́ ń ṣe iṣẹ́ ó dáa mo at least mo try mo gbọ́ Yorùbá díẹ̀ ẹ máa pè mí kí n máa mo fẹ́ náà ń gbọ́ o àti Adá wọ́n ń gbọ́ báyìí wọ́n ń gbọ́ mo pọ́n ń wò ó lébẹ̀ o ẹ̀ẹ́dẹ̀ rí i pé lẹ́yìn tẹ̀ ti wá sórí ètò yìí ìgbà míì tá a bá máa tún pè yín Yorùbá tẹ́ ẹ máa ti kópa nínú ẹ̀ kò ní ló ń kà. kí mọ̀ àwọn náà wọ́n á gbà. irọ́ ni èmi ò sáà kò sí ìfòyà mo wà pa pẹ̀lú. ipò tẹ́ ń kó nínú The Johnsons tẹ́ ń ṣe yẹn báwo ni ó ṣe máa ń ṣe àwọn ìpèníjà kankan wà èyí tí àwọn olóyìnbó ń pè ní challenges ṣé ó wà àbí bọ́n ṣe gbéwèé eré fún ibẹ̀ kan wà ilé apá jẹjẹ ń ṣe. kò lè rí bẹ́ẹ̀ ṣe challenges tó wà nínú ẹ̀ ni pé naturally kí àwọn èèyàn tẹ́ bá jí láàárọ̀ ẹ̀ẹ́rẹ́ nìkan ẹ máa jà ẹ máa ṣe gbogbo ẹ̀ but the most important thing ni pé àwọn tó máa ń kọ ìwé yẹn apààyàn ni wọ́n mọ nǹkan tí wọ́n ń pè ní ìwé dáadáa wọ́n mọ iṣẹ́ wọn dáadáa téèyàn bá ka script báyìí ìwé wa tó bá kà kódà téèyàn máa ń bínú tẹ́lẹ̀ tó bá ti ka script yẹn báyìí ó máa bọ́ sẹ́rìn ni ó máa gbàgbé gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ àwọn script writers wọ́n ń ṣiṣẹ́ kódà mi ò lè sọ pé script writers lásán àwọn technical department wa ọ̀gá ni wọ́n kò ń ṣe pé ọ̀rọ̀ ẹnu wọ́n wà pa àwọn actors bí ọkàn mi àti àwọn ọmọ mi spifo tari onírọ̀. báwo tẹ̀lé ṣe máa ń ṣe pẹ̀lú pẹ̀lú ẹnu àtọwọ́ tó bá ṣe ẹ̀mélòó náà máa ní ó yá ó ti tó ó yẹ tuntun bẹ̀rẹ̀ ẹ̀mélòó náà máa ń sọ náà. ṣe rí i pé script wa máa ń jáde ní every week so kódà tí wọ́n bá ti rán script yẹn tó bá mọ nǹkan tó fẹ́ ṣe o máa kọ́kọ́ ka script yẹn tá bá dé set àtúnṣe rehearsal ká tún ṣe camera rehearsal tá bá bọ́ síbẹ̀ kò ń ṣe ọ̀rọ̀ two take torí a mọ nǹkan tá à ń ṣe ó ti pẹ́ ta ti ń ṣe kinní yìí bọ̀ so gbogbo àwọn èèyàn tó ń ṣiṣẹ́ ń sìn wọ́n ti jókòó nínú iṣẹ́ wọn àpótí wọn ààyè tí wọ́n fún ẹ wọn ò ti jókòó síbẹ̀ lágbára Ọlọ́run at the end of the day tá a bá kàn ṣe àkànṣe àmọ́ àkànṣe bẹ́ẹ̀ yẹn. gbogbo ẹ̀yin olólùfẹ́ àǹtí Adá ṣé wáyé ní àwọn ìbéèrè míì tẹ́ fẹ́ bí wọ́n kò ní jẹ́ ẹ̀kan tá àǹtí Adá máa wá sórí ètò yìí lágbára lọ́wọ́ Ọlọ́run nọ́mbà àti àdírẹ́sì tó hàn ní ojú amóhùnmáwòrán yín báyìí ó ní kẹ́ máa fi àwọn ìbéèrè kẹ́ máa fi ránṣẹ́ sí pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè wọ́n á máa dá yín lóhùn Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Look here. Wobi. As you are seated right there in your parlor, the Lord said I should tell you that you will suck the milk of the Gentiles. Gentiles. Gentiles.
gbogbo ẹ̀ sẹ́ǹtì náà ni gbogbo ẹ̀ tó sì ní gbogbo ẹ̀ ẹ̀yin tí wàá tẹ̀ wọ́n lé ètò gbajúmọ̀ lélẹ̀. yà sẹ́dítọ̀. àwọn tó máa ń gbajúmọ̀ nǹkan wọn nìyẹn àwọn tó ń gbajúmọ̀ ètò wọn nìyẹn àwọn náà pè ní gbajúmọ̀. Please keep watching gbajúmọ̀. Àǹtí Ada ó ní abala kan tá a gbé kalẹ̀ lórí ètò yìí èyí tá a fi máa ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ Yorùbá. Ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ sí èdè yìí ní sísọ tẹ́ ẹ bá mọ̀ tẹ́lẹ̀ ẹ mọ̀ tẹ́ ẹ bá mọ̀ ẹ tún fi kọ́ àwọn tó ń wò wá nílé lẹ́kọ̀ọ́. Abala yẹn là ń pè ní ṣó láyà. Ṣó láyà. Àǹtí Ada jẹ́ ń bi yín ṣé ẹ láyà. Mo láyà bí àgbà. Irọ́ ni. Mo ní mo láyà bí àgbà ẹ̀dẹ̀ ní irọ́ ni. Mo láyà gan. Ẹni gan. Gangan. Gan. Ẹ ṣe ọwọ́ yẹn kí wò gan. Ẹ wo ṣùkú tó wà ní iwájú wa yìí ìbéèrè 10 ló wà nù ẹ̀ 7 péré lẹ máa mú 7 tẹ bá mú ì máa kà ẹ gbìyànjú tẹ dáwọn olólùfẹ́ yín lò. All right. Tó ti yá. Ó ti yá. Ẹ ṣe. Ẹ̀yà ẹ mú ìbéèrè yìí. 1 ó di 2 ẹ̀ta. Kí ló dé? Àṣírí mi fẹ́ tú. Kì í ṣe ó dẹ̀ wá lè yà yín lẹ́nu ẹ lè gbà. Ìbéèrè 7 tó jẹ́ àkọ́kọ́. Ẹ dárúkọ ẹyọ kan nínú àwọn òòṣà Yorùbá tí obìnrin ò gbọdọ̀ fojú kàn. Òòṣà Yorùbá tí obìnrin ò gbọdọ̀ fojú rí. Orò. Mo ní ọmọ Ajégúnlẹ̀ tó dání mẹ́. Ìgbéraga dé. Kò sọ̀rọ̀ ìgbéraga. Àǹtí Ada ìgbéraga dé. Mi ìgbéraga mo sọ tẹ́lẹ̀ mo ní mo láyà bí àgbà. Ẹ̀yin báràkì wa ní orúkọ street yẹn aláyà bí àgbà. Aláyà bí àgbà. Yes. Ó dáa. Ìbéèrè 5 tó jẹ́ ìkejì. Ẹranko wo ni Yorùbá ń pè ní ahun? Ahun. Ada. Oh no. Nǹkan tẹ̀dẹ̀ máa mọ̀ ni. Ahun. Oh George, you no teach me this one. Kí ló dé tí máa yóò kọ́ mi lílì? Mi ò mọ̀. Ẹ mọ̀. Ṣé n sọ fún yín? Ẹ sọ fún mi. Ẹ bẹ̀ mí, ẹ ní ìjọ. Torí kí ni ẹ sọ fún mi ṣe bí ẹni tí n bá gbà ẹ máa kọ́ mi ni. Tí bá kọ́ máa fi. Ìjàpá ni Yorùbá ń pè ní ahun. Ìjàpá. Bẹ́ẹ̀ni. Okay. Ẹ ti mọ̀ yẹn báyìí. Mo ti mọ̀ yẹn. Ẹ ṣé. Ìbéèrè 8 tó jẹ́ ìkẹta. Àmín. Tó bá ti yẹ ẹ sọ fún mi. Mo ti ready. Mo kàn ń ṣàdúrà yẹn in advance. Ó dà. Ìbéèrè 9. Afọ́jú bàbá àlọ́ kan láíláí. Afọ́jú bàbá àlọ́ kan láíláí. Ojú rẹ̀ gùn tó apá ṣùgbọ́n kò fi rí nǹkan kan. Kí ni? Ẹ tún sọ. Afọ́jú bàbá àlọ́ kan láíláí. Afọ́jú bàbá àlọ́ kan láíláí. Ojú rẹ̀ gùn tó apá ṣùgbọ́n kò fi rí nǹkan kan. Kí ni? Mi ò mọ̀ jàre kí má lọ pa. Ẹ jẹ́ tí ń síwájú díẹ̀. Okay. Ẹranko ni. Tó bá ń rìn báyìí ó máa ń yọ́ rìn ni. Ojú ẹ̀ wá yọ jáde kóńgbà. Ṣé ejò? Ó máa ràn jáde báyìí. Ejò. Ó máa ń yọ́ rìn ni. Ó máa ń tó bá léèyàn ń fà bíi. Na snail kí ni wọ́n máa ń pè ní Yorùbá? Yorùbá yẹn lẹ̀ láti sọ. Yorùbá yẹn ó yá. Side from this. Olè kódà mi lè jalè fi sẹ́. Mi ò fẹ́ kán sọ pé. Ẹ ti sọ lóyìnbó àmọ́ ẹ láti sọ fún mi Yorùbá. Ìgbín. Kí ló dé? Kí ló lè tó bẹ́ẹ̀? Ìgbín.
thank you ẹ gbìyànjú ẹ ẹ ṣé. gbìyànjú inú mi dùn Ẹ ṣé. bí mo ṣe sọ níbẹ̀rẹ̀ kábà ṣe bí bàtí ṣe fi ń rẹ́rìn tá a fi ṣe ń ṣeré yìí àwọn tí wọ́n ń wò wá lé wọ́n kẹ́kọ̀ọ́ gidi ń di ó tọ́ ni. èyí tẹ̀yin náà ti mọ̀ yìí ẹ lè gbàgbé mọ́ Lágbára láéláé Ọlọ́run. àbí bẹ́ẹ̀ kọ́ bó ṣe inú rí iṣẹ́ yín gan á tún wúlò fún yín. yes ó tọ́ lẹ sọ. ẹ ṣé Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. àǹtí Adá nínú àwọn eré yín tí bá ń wò yín ó ní nǹkan kan tí mo pé ẹ máa ń nífẹ̀ẹ́ àti ṣe gan kí nìyẹn. ijó ni. mo máa láìkì ijó gan. mo mọ̀ mo láìkì ijó bàjẹ́. mo mọ̀ àmọ́ tẹ́ ẹ̀ bá sí ní oko iṣẹ́ kí ni nǹkan tẹ́ máa ń fẹ́ràn àti ṣe. máa so oúnjẹ mo like láti máa ń sọ mo like láti máa wà nílé mi ń sábà like kí màmá jáde mo máa ń kàwé mo dẹ̀ máa ń wo tẹlifíṣọ̀n mo máa ń wo tv mo máa like láti máa so oúnjẹ gan. ṣé ìyẹn iṣẹ́ oúnjẹ yẹn ṣe tún mú yẹn náà gẹ́gẹ́ bí iṣẹ́ ni. mo máa ń ṣe anyhow tí wọ́n máa ń pè mí sí pé kí n wá so oúnjẹ o torí mo máa ń ṣe MC náà mo máa ń ṣe outdoor mo dẹ̀ like láti máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn obìnrin àti àwọn ọmọdé obìnrin so tí n bá ń ṣiṣẹ́ fíìmù àwọn kankan tí máa ń ṣe nìyẹn. abala tó kàn ní ìsìn abala tèmi àti yín ta fẹ́ fi ẹsẹ̀ rájò ni. mo ti ìyẹn ló wù mí jù dáadáa ìyẹn gangan ni kókó ṣe mọ̀ pé ìbéèrè yìí ń bọ̀ lẹ́yìn ẹ̀ ṣá. ìbéèrè wo tún nìyẹn. ẹ ṣe tẹ́ bá gbà òun ni máa fún yín mọ́tò tí ń fẹ́ fún yín. ṣebí ẹ ní question mẹ́ta lẹ ní fún mi. mẹ́ta ni a ti parí abala yẹn èyí tèmi àti yín fẹ́ tún wọ̀ ìkọ́ tẹ́ fẹ́ràn láti máa ṣe jù yẹn ìbéèrè wà ní díẹ̀. ok ṣó ti yá. ó yá. abala Gbajúmọ̀ ń jó ẹ bá ń gbóhùn sókè lọ ó yá. nǹkan kì í bẹ̀. Ọlọ́run ló fún mi èmi kọ́ ni mo dá Ọlọ́run ló fún mi. ẹ̀bùn ńlá ni. ẹ ṣé. Àǹtí Ẹ̀dá ijó tá a jó tán sí yẹn ta lẹni tó kọ. Dádì KSA King Sunny Adé. King Sunny Adé ṣé ẹ mọ àkọlé àwo yẹn ṣá. bóyá mo mọ. àkọlé àwo orin yẹn. mi mọ̀. òun ni wọ́n pè ní The Good Shepherd. The Good Shepherd. wá dùn mí wípé kálẹ̀ ẹ gbà á ni ìbá fún yín. tó wáá pé mo mọ̀ ni màá ti kọ́kọ́ béèrè ń tà. mo ti gbàgbé mo mọ orin wọn mo máa ń like orin wọn gan-an kò ń ṣe pé àwọn nìkan mo like títí dé Comfort ṣe mo mọ́ mi Comfort. bẹ́ẹ̀ni. Sunny Adé Evangelist Ebenezer Ọmọgẹ gbé mi lédè o ẹ̀mí ẹ̀ kò sùn lẹ́lẹ́ ọmọ bá tó kúkú ṣe bí ọ̀gá. ó ga jù ó ga jù. mo like yẹn torí neighbor wa ní barracks láti Ondo ni wọ́n so wọ́n máa like láti máa play plate wọn tẹ́lẹ̀ so mo máa dádì wọ́n pọ̀ Paso máa o Obesere o Paso ti gbàgbé o má lọ kó bá mi Paso gbogbo wọn. Àǹtí Ẹ̀dá nípa ètò Gbajúmọ̀ tá a gbé kalẹ̀ kí ni nǹkan tẹ́ rò ń pa ẹ̀ náà. program Gbajúmọ̀ yóò dáa gan-an nítorí bẹ́ẹ̀ ṣe ń ṣe presentation yín gbogbo ẹ̀ ló wà pa àwọn ìbéèrè tẹ́ máa ń ṣe pẹ̀lú àwọn tẹ́ máa ń gbé wá síta kí
àwọn èèyàn tó jẹ́ pé wọn ò lè rí àwọn ẹni yẹn bó ṣe máa ń wọ̀n ní TV pẹ̀lú àwọn ìbéèrè yìí ó máa ń jẹ́ kí wọ́n feel good èmi náà mo máa ń wò ìjọ tẹ interview ọdún pẹ̀lú ìyá tí mo sọ ìjọ yẹn ọdún wọn blue mo ní mo máa ń wo program ni kò ṣe pé ọ̀rọ̀ ẹnu mo máa ń wò nítorí bí mo ṣe wà bí mo láti ìgbà tí mo wà ní primary school lọ́rẹ́ mi kan ní primary school òun ló jẹ́ tí mo fi bẹ̀rẹ̀ sí ń kọ́ Yorùbá Ṣẹ̀rí lórúkọ ẹ̀ Ṣẹ̀rífátù mùsùlùmí ni a máa ń lọ sílé wọn lọ jẹ a máa ń lọ sílé wọn lọ jẹran àti gbogbo yẹn so ó dẹ̀ wà very very calm and very gentle gẹ́ẹ̀yẹn ó ti pẹ́ ta ti mi ò tí ì rí for more than 30 years gbàtà parí primary school wa láti ríra gbẹ̀yìn gẹ́ẹ̀yẹn ìwà ẹ̀ ló jẹ́ kí n fi bẹ̀rẹ̀ sí ń kọ́ èdè Yorùbá so gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí like àwọn questions tẹ́ bí mi tí mi ò gbà yẹn mo ti ní nǹkan tí mo ti kọ́ ń sìn ó máa ń kọ́ àwọn èèyàn níkọ̀ you know ó máa ń kọ́ àwọn èèyàn lọ́gbọ́n and ó máa ń jẹ́ kí àwọn tó jẹ́ pé àwọn fans wa àwọn ló jẹ́ ta fi di nǹkan tá a di lénìí torí tí wọ́n bá wo eré wa wọn ò ní máa pè wá ká máa ṣiṣẹ́ tí wọ́n bá ráyè ń sìn bí dáàdì tó kọ́kọ́ sọ̀rọ̀ yẹn mo wà very very happy fún àgbàlagbà yẹn mi mọ̀ pé àwọn kódà apart from oore tá a ti bá nínú iṣẹ́ tí Ọlọ́run ti fi ṣínà fún wa tí àwọn fans wa ti fi ṣe nǹkan fún wa ní mọ̀ pé àwọn èèyàn nífẹ̀ẹ́ yín báyìí so program yìí wà very nice. ẹ ṣé gan ni ilé tí wàá tó lọ báyìí àmọ́ kẹ́ ẹ tó lọ ẹ̀bùn ní láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò gbajúmọ̀. nǹkan tí mo ti ń dúró dè látàárọ̀ irọ́ ni ibẹ̀ yẹn lẹ̀ ń dúró dè. mi ń parọ́ ó dẹ̀ ẹyọ kan ni máa fún yẹn wá máa lọ. ẹ má bínú torí méjì ni mo rí ń bẹ̀ tí n bá délé lé ni kódà èyí tí mo rí irú oh my God kí n má sọ̀rọ̀ too much. iléeṣẹ́ MTN náà àwọn náà wọ́n ní pé ká fún yín. MTN ok ẹ̀yin ẹ̀mọ́ iná wọn ṣúṣú ṣẹṣẹ ká má lọ sọ̀rọ̀ jù. Àǹtí Ada ọ̀rọ̀ ìyànjú wo lẹ ní fún àwọn ògo wẹrẹ tí wọ́n ń wò yín gẹ́gẹ́ bí àwòkọ́ṣe tí wọ́n wò pé tí n bá dàgbà mo fẹ́ dàbí màmá yìí mo fẹ́ dàbí àǹtí yìí kí ni nǹkan tẹ́ ẹ ní sọ fún wọn. nǹkan tẹ́mi máa ń sọ fún àyàn ni pé téèyàn bá ń ronú pé òun fẹ́ dàbí èèyàn first of all nǹkan tẹ́ máa kọ́kọ́ rò ni pé báwo lẹni ṣe jẹ́ nítorí èmi tí mo ti fall victim yẹn ó ní lẹ́ni kan tí mo nífẹ̀ẹ́ fún gan-an but tó wá rán mi iṣẹ́ burúkú kan níjọ́ kan báyìí láti ijọ́ yẹn mo máa ń sọ fún àwọn èèyàn pé nǹkan téèyàn máa kọ́kọ́ kẹ́ tó sọ pé mo fẹ́ dàbí ẹni tọ̀hún torí bí Ọlọ́run ṣe dá wa Ọlọ́run dá wa yàtọ̀ síra wa ó kàn jẹ́ pé bí iṣẹ́ tí mo ṣe ń ṣe yìí iṣẹ́ tí mo ń ṣe yìí tí n bá ń ṣiṣẹ́ yìí dá o lè understudy ẹ nìyẹn pẹ̀lú natural talent tí Ọlọ́run ti fún ẹ ó tán anything nǹkan tẹ́ máa ń sọ fún àyàn mi ò fẹ́ gbọ́ pé eléyìí ò ṣeé ṣe kò sí nǹkan kan láyé yìí tí ò ṣeé ṣe àfi tí Ọlọ́run ò bá dá kinní yẹn tí Ọlọ́run bá dá kinní yẹn tí Ọlọ́run bá fàṣẹ sí tí Ọlọ́run bá fọwọ́ sí at the end of the day all the best la máa sọ anything tí anybody bá fẹ́ ṣe àwọn tó máa ń àwọn olólùfẹ́ mi anybody tó ní òun fẹ́ ṣe kinní báyìí tó bá mọ̀ pé eré fíìmù tá a máa ń ṣe yìí ló fẹ́ máa ṣe àwọn ẹlòmíì wọ́n ń ṣe torí pé wọ́n rí pé wọ́n máa ń rí ẹni television it's not enough o máa sá kúrò ní but tó bá jẹ́ ibi tí Ọlọ́run ti gbé ẹ sí tó dẹ̀ ní pé o fẹ́ ṣe kinní o máa kọ́ kinní o máa ṣe dá má gbà kí anybody sọ fún ẹ pé kinní yẹn ò ṣe ṣe. ọ̀rọ̀ ní Àǹtí Ada ni wọ́n ti sọ ọ̀rọ̀ yanjú òun ni wọ́n ti gba gbogbo àwọn ògo wẹrẹ tí ẹ bá ní ọkàn láti ṣe nǹkan ẹ fi ti Ọlọ́run Elédùmarè ẹ fi síwájú kẹ́dẹ̀ tẹpá mọ́ kẹ́ ẹ rò lọ́kàn yín pé kíní mo fẹ́ ṣe kẹ́dẹ̀ ṣe dé ojú àmì Ọlọ́run Elédùmarè á jẹ́ kó ṣeé ṣe fún gbogbo wa gbogbo èròǹgbà wa pátápátá tó jẹ́ dáadáa Ọlọ́run á bá wa mú lọ sílé àṣẹ Nàìjíríà yìí kò ní túmọ̀ wa lórí gbogbo èrè bẹ̀ lájọ máa jẹ lágbára lọ́wọ́ Ọlọ́run ọmọ yín olólùfẹ́ yín Adédoyin Kúkọ̀yí mo fẹ́ máa fi àsìkò yìí dágbére fún yín pé ayọ̀ àti ìdùnnú tí mo fẹ́ fi yín sílẹ̀ ní òun náà ni màá tún bá yín lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ láyọ̀.